Ifá náà fi tọ̀ wọ́n dẹ̀ wá pè mí jọ́ náà lọ́hùn pé èmi ni Ifá mú. Mo ní báwo ni Ifá mú owó inú ilé mi ṣe kankan mi ì bá wọn ṣòṣà because I'm a Christian despite pé Muslim name ni ìyá àti bàbá tó bí mi aláàjì ni bàbá mi aláàjà níyà but church ni mo lọ church mo tó gbogbo àwọn ọmọ mi sí member redeem mi. Mo wá lọ sí church ni altar kan jáde látòrí altar pé there is a woman here ọ̀nà Ọlọ́run yàtọ̀ sọ́nà àwa ẹ̀dá yield to the call. Ọ̀ṣun Òṣogbo wà lókè Ọ̀ṣun Èkó lélẹ̀ Ọ̀ṣun Ìdíkẹ̀ǹjì òrìṣà ni òun ṣe orò ìdílé àbáláyé ni ká ní Olúwẹ̀ ti gbàbẹ̀ lọ mo lérò pé máa débi tí mo délé nìyí. Ọmọ abínibí tó jẹ́ ọmọ ìjìnlẹ̀ Yorùbá wọn láti ní ìṣẹ̀ṣe. Òòṣà kankan ò ní kán bọ̀tà kan tọrọ bárà bá ṣe pé pásítọ̀ sí ṣọ́ọ̀ṣì tá pé ìmáàmù sínú mọ́ṣáláṣí ó ní ìpè ìyóòṣà sídìí òrìṣà ìpè gidi ni téèyàn dẹ̀ láti fi ẹ̀mí òtítọ́ àtòdodo inú mímọ́ láti ṣe ìpè ní òun ṣiṣẹ́ ọwọ́ rárá. Òrìṣà wo ló ráyè tó fẹ́ kó sínú èèyàn kan wá tẹ́lẹ̀ fún ọjọ́ mẹ́ta ọjọ́ méje ọjọ́ mẹ́rìnlá 21 days and so on. Wọ́n ti mú lúrúpọ̀ mọ́ ṣàpà. Kò sí òrìṣà kankan tó ń gba ènìyàn tó ń fi ènìyàn bọ kò sí òkò.